Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aláàánú jùlọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa bá aṣáájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá àwọn sàbí ànábì àti gbogbo ẹni tó gba tọ́lọ́run ọba lódodo àmín. afàsìkò yìí náà tọrọ fún àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ lórí ànábì wa Adam lórí ànábì wa Isa àlékún kẹ́ àlékún gẹ̀ ọlọ́run bá ṣe fún wọn. A kí n káàbọ̀ sórí ètò yìí, ètò tí a ti ń lara wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ Islam. Gbogbo wa la mọ̀ pé àsìkò tá a wà yìí àsìkò tí iṣẹ́ hajj ti ń lọ lọ́wọ́ ni, tí àwọn èèyàn wa sì ń prepare lọ́wọ́ láti lè gun òkè àràfá. Àti wá mọ̀ pé lásìkò hajj òun náà la máa ń ṣe ọdún tí a mọ̀ sí ọdún iléyá. Àwa fẹ́ béèrè pé kí ni wọ́n ń pè lọ́dún iléyá? Kí ni ìdí tó fà á tí ọ̀rọ̀ ọdún iléyá fi wáyé? Lábẹ́ bí ilẹ̀ ti padà mọ̀ níta máa ń fẹnu sọ nípa pé Islam ẹ̀sìn kan ni tó ṣe pé ó kó gbogbo iṣẹ́ tọ́lọ́run rán sí ọmọ ẹ̀dá ayé papọ̀ sójú kan. Torí ẹni tó ṣokùnfà bó ṣe ṣe páǹṣẹ ọdún iléyá yìí ó wà nú àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti síwájú kójíṣẹ́ lá Muhammad tó dé. Ẹ máa gbẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ látẹnu àlejò wa pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ lẹ́nu. Àwọn náà ni dókítà wa Sheikh Ibrahim Abubakar Eleke Al-Abrar. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àtúnkí káàbọ̀ lálẹ́ tòní yìí o. Alhamdulillah baba. Èyí tá a fẹ́ kẹ́ ẹ bá wa fọ́ sí wẹ́wẹ́ lónìí òun náà ni pé à ń palẹ̀ mọ́ pé a sọdún iléyá. Ṣé ká pẹran ká jẹran ká lọ yídì ká gbàlejò ká dáná fáwọn èèyàn ṣéyìn ò ní iléyá ni àbí pé ká mọ kókó bíléyá sì ṣẹlẹ̀, ẹ̀kọ́ wo lọ́lọ́run fẹ́ ká kọ́ níbẹ̀? Bá a ṣe wá rántí lọ́dọọdún pé ìṣẹ̀lẹ̀ báyìí wáyé ọlọ́run pàṣẹ ká máa ṣèrántí ẹ̀kọ́ wo ló fi kọ́ wa? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wassalatu wassalamu ala rasulillah. Bàbá a tún kíyìn. Ǹtí ó jẹ́ kíyìn ni wípé iṣẹ́ ọlọ́run yìí ṣe ń tó rọrùn. Nítorí wípé bí èèyàn bá fẹ́ káwọn èèyàn kíyàn kó pọ̀ kéèyàn máa ṣiṣẹ́ èṣù. Allahu Akbar. But ẹni máa ṣiṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run, ẹni tí màálẹ̀ ọlọ́run bá ń bẹ lára ẹnìkan ní òkè. Allahu Akbar. Kọ́dà ẹni tẹ́yìn ń rò pé màálẹ̀ ọlọ́run bẹ lára rẹ̀ tóun máa kókò sí lára òun kò ní kí yín. Allahu Akbar. Kọ́dà ẹ má jẹ́ oyà yín lẹ́nu pé èèyàn máa rẹ́ lómi níwọ̀n pé kí ni wàhálà wọn pọ̀ sí ní àgbọ́rí. Inú tẹ́yìn ò gbọ́rí pọ̀ yìí tó kéré jù náà tẹ́yìn ò gbọ́rí ijọ́ tẹ́yìn ó kù. Àṣẹ ntọ́lọ́run fi lé wa lẹ́nu wípé ká máa sọ pé alhamdulillah alladhi hadana li hada wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Ọlọ́run wá fọ́ọ̀nà máa wá tààlà wa. Allahu Akbar. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Bí ọ̀sẹ̀ mélòó kan lórí ẹ̀rọ agbágbé kan tí wọ́n interview yín. Ẹ wọ́n ń sọ̀rọ̀ wípé yàtọ̀ sí pé kéwú nílé. Fúnra ara yín ilẹ̀ develop ìfẹ́ fún ẹ̀sìn. Mo náà pé mo rí ọ̀rọ̀ ń kójọ máwùn. Mo ṣàlàyé rẹ̀. Ọlọ́run ní ọ̀rọ̀ yẹn ó bàjẹ́. Àmín wa iyyakum. Ẹni tí ọ̀rọ̀ bá sì ti sí ìmọ́lẹ̀ Ọlọ́run lára rẹ̀ kò sí bó ti wò ó tó lójú tèmi ìyẹn ẹ̀yẹ ni. Allahu Akbar. Ṣùgbọ́n ẹ jẹ́ wò.
ní bínú pẹ̀lú bí lèmi ò gbégbà anakunla. tí wọ́n bá béèrè wípé kí ni ó fa ọdún iléyá tọ́ ìgbàfà ló fà. Allahu akbar. ìgbàfà fọ́lọ́run. bàbá kákan ló wọ́ọ̀dù ìgbàfà. ìgbàfà. the question will now be fún ta ni. fún ta ni. ẹ̀yin bàbá wa ti bá wa sọ̀rọ̀ kan nísìnyí wípé ń bẹ́nu àwọn èèyàn tó gbàfà fọ́lọ́run ń bẹ́nu àwọn èèyàn tí wọ́n gbàfà fún ọkọ. ẹ sì já mọ̀ wípé iṣẹ́ hajj àti iṣẹ́ iléyá àbí àti iléyá ṣíṣe náà. ó papọ̀ mára wọn. bẹ́ẹ̀ni. àfi káwá trace back kí ló fà. origin yẹn. àkọ́kọ́ n tó fà. náà. àwọn ẹ̀kọ́ tèmi ò mú wa ń bẹ̀ ó tó bí 11. Allah. bòyí tọ́lọ̀ bá gbà wá láyé náà láà sọ. ó ti yé. àkọ́kọ́ nínú ẹ̀kọ́ òun ni husnu tawakkul billah kéèyàn ó gbára lé Ọlọ́run lọ́nà tó dáa. ẹ̀yin lẹ kọ́ wa ẹ̀yin lẹ bí wa nígbà tá Ànábì Ibrahim mú bímọ ọ̀hún bàbá mélòó ní bímọ nírú ọdún náà tí ó wà ní iye ọmọ ọdún tí ó ṣẹ̀ wá bímọ. ọkọ ti wọ 80. ìyàwó ò ti wà gbàlá mọ́. náà fọkìbẹ̀rù Ọlọ́run yìí sì tún pùn yín lọ́mọ. èyí sì tún pùn yín lọ́mọ ẹ̀fọ́ àkọ́kọ́ nù. wípé lópin ìgbà tẹ́mi rẹ̀ bá sì ń lọ tí ń bọ̀ ẹ má bínú bẹ́ẹ̀ mi ti fẹ́ gún un fẹ́ gbé wá lò lópin ìgbà tí o bá sì mí sókè tó ń mí lọlẹ̀ lè fẹ̀mí balẹ̀ wípé èyí tí o ti dánú ayé rẹ̀ ó dà yín wọn ò torí o má torí ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì. jẹ́ kẹ́ni ìyìn bú ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì o fún àbẹ̀wọ́ ọ̀nà tó lọ ní káwọn ọmọ jẹ́ ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì ó máa lọ ṣọ́ọ̀ṣì má torí ẹ̀ lọ lè gbẹ́bọ. ìwọ tá a pè láàfáà tá à ń retí ìbẹ̀rù Ọlọ́run lára rẹ̀ bàbá má dídàkudà látàrí ntọ́ wa. ó wá gbàfà fọlọ́n débi tó fi wá mú gogoro. subhanallah. òun wá ń fọtí lọ́sẹ̀ bàbá ẹlòmíín bá a débi wípé àmánú àwọn àgbàlagbà nílọrin yìí tó yẹ kí wọn ò lè dẹ́kun ti pa. Allahu akbar. kó wá kíyàn mọ́lẹ̀ kó o sì gé ní erí fẹ́ù kẹ́rù ọmọ bọ̀ kó o sì lè gbé ní òun sínú ìsasùn kó o sì jó because ṣe rí ọ̀rọ̀ nípa ilé ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ ẹjẹ́ àwọn ògbé gba ọ̀nà táwọn èèyàn táàsì ní kú from the context kéèyàn kó o sì gbé síbẹ̀ kó o sì jó kó o tún wá fẹ́ mú kó o tún wá mú ògógóró kó o wá dà sọ́nà fún sínú rẹ kó o sì dán lójú wípé ẹni báyìí tí mo mọ̀ ọmọ ilé báyìí ni mo jó báwọn bàbá wa ti ń ṣe ń lọ ní tàná kọ́ wọn bẹ́ẹ̀ tí ń ṣe lé bàbá tiẹ̀ wọn náà kọ́ wọn kọ́dà bí èso ọmọ lọ ni bí wọ́n bá sọ pé bí wọ́n ti ń ṣe ń sọ bàbá rẹ̀ kan tó gérí èèyàn tí èèmù kọ́ àkọ́kọ́ nù ẹ̀kọ́ kejì. wickedness tó dópin tá a fẹ́ gbọ́rú ẹ̀ rí. tí ẹbẹ́ yìí ni bẹ́ẹ̀ bá rí ọmọ kan tó dìídì da omi tútù sí ewúrẹ́ là àwọn àgbàlagbà ó nà ń jọ̀hún kì í ṣe superstition but wọ́n mọ̀ pé òtútù ó mú kí ló dé tó dá sí ká tó wá wípé èèyàn wá mú di èèyàn ó sì pa nítorí wípé o fẹ́ ní tó já sí wípé ipa Sátánì nìkan ò ga ibò Ọlọ́run nìkan ló ga mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ lánàá. àwọn títí wọn ti bàjẹ́ ni wọ́n kọ́ yín ní gbogbo ní tẹ̀sí yìí. mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ lánàá ẹni wọ́n sọ tẹ́jọ ṣeré ibú papọ̀. ọjọ́ kan náà àwọn bàbá bẹ́yìn náà ti jẹ́ bàbá sí mi mo á sọ fún bàbá wọn wípé sẹ́yìn mà wípé Sátánì bẹ̀rù Ọlọ́run ju ẹlòmíì lọ. Allahu akbar. ibi àwọn ẹlòmíì bá ìbàjẹ́ ayé dé. ọ̀sìn bàbá débi wípé tí a bá ṣe a'udhu billahi minash shaitani rajim tó bá wí pẹ̀lú ẹ̀mí Sátánì ó sì kú èèyàn kọ́ ẹlòmíì ń wá ṣubú yẹn dòní ọdún kẹwàá ni ó ti wà lérí ẹ̀ kò sí ní sinmi pé kó sàmọ́ gòkè náà ni. kó sàmọ́ gòkè náà ni. wọ́n sì kọ́ bá tọ́ da. aláàtọ̀ sọ̀rọ̀ ọ̀tún bá ní kẹ́kẹ́. ọba tọ́ da ti bú ìpè tiẹ̀ fún. kọ́dà kò mọ kéwú kéwú láńgbéèjì ni lóòótọ́ yóò jẹ́ orí Kùránù bọ̀yì nǹkan ni ìdé ipò ìjẹni Ọlọ́run bàbá tara lókun. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ òun ni wípé ntí ipa àdúrà ò ká ipa sàrà ká ẹ̀kọ́ kejì nù lé yánu ẹ má bínú bẹ́ẹ̀ mi ti mú un bó ti kọ́ ọmọ sàdúrà tó máa ṣe sàrà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ti padà gbégbére gbà ló yí tẹ́fẹ́ gbé kalẹ̀ sẹ́rí in tó sọ ànábì Ibrahim dẹ́n tó lẹ́yìn tó nínú gbogbo àwọn ànábì Ọlọ́run ẹni ó lẹ́yìn jù ìlànà ànábì Ibrahim kọ́dà ìlẹ́yìn rẹ̀ lànà Muhammad náà fi ń tọrọ pé Allahumma salli ala Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka hamidun majid. agbára mi tó sọ pé wa barik ala Muhammad fún ìmìnira lálùbáríkà kama barakta ala Ibrahim. Allahu akbar.
Ọlọ́run tún fi ẹ̀sìn tá à ń sìn yìí Náà. ó tún fi pe eré ànábì Ibrahim náà ẹni bá pèrè ló kọ tá ànábì Ibrahim ò pé èmi kò tún sínú jọ mi Allahu akbar. ó ní millata abikum Ibrahim huwa alladhi sammakumul muslimina min qabl ìlànà ànábì Ibrahim òun ló sọ yín ní muslim Allahu òun ló akbar. kọ́kọ́ pè yín ní mùsùlùmí náà lẹ́sìn máa jẹ́ tálíkì àmọ́ ọlọ́run èdè Allah. kí ló jẹ́ ànábì Ibrahim ó lẹ́yìn inú tó jẹ́ kó lẹ́yìn àkọ́kọ́ ní ìgbàfà Fọlọ́n. fọlọ́n náà ẹlẹ́ẹ̀kejì inú tó jẹ́ ó lẹ́yìn òun ní ìmáàtọ́ rẹ̀ Allahu akbar. sáàni wa ọlọ́ọ̀lú àlè kí ló dé tí ó tòsí Allahu akbar. Alhamdulillah. sáàni tí ń bẹ ní Nàìjíríà yẹn fẹ́ lè má lè kà wọ́n mọ́ kí ló dé tó Bẹ́ẹ̀ni. kọ́ tí ẹ fi ń gòkè Allahu akbar. Alhamdulillah. kí ló dé tó já sí pé ìmọ̀ rí ẹni tí ò rí rí ẹni sì ń sọ fún un pé àwòrán mi ni kọ́lá ẹ̀dẹ́ tó pé wọ́n á rẹ̀ pé kẹ́ fún un pé ẹni tí sáànà ọmọ tí sáàni ò mọ̀ sẹ́yìn ẹ̀yìn ń sọ àwòrán òun ni gba wọn mọ pẹ̀lú wà Èmi- dáadáa èmi tí mo àti jò- ọrẹ títa. àná ó ti tó ẹ̀mejì abẹ́mẹ̀ta tí mo attend ìfitọ́ọ̀rù wọn rí Àti- nínú àwẹ̀ náà. bàbá wa débẹ̀ tó bá dá àyè kan tó bá kásá ńlá yóò sẹ̀ tún wá máa wá gbé nǹkan tó provide kalẹ̀ fún yín tẹ́jẹ fúnra rẹ̀ ní ọmọ yóò wa tún máa gbé gbé fún yín. wá bá yín kíkálukú mú tiẹ̀. ẹ wá ní rí kẹlòmíì tí yóò máa fi kara hàn àbí nítorí oúnjẹ yóò lè yí omi jẹ méjì ẹ wá ní rí ìbànújẹ́ òun lójú ẹ Allahu akbar. gbogbo ẹni tí kì í bá ṣe sàárà Eh. gbogbo àdánwò táwọn ń sàárà bá ti dànù Ọlọ́run máa gbàjọ fún ẹni bẹ́ẹ̀ ni Allahu òdodo tí akbar. mẹ́mẹ́ nù gbogbo ẹni tó bá fẹ́ kó dáa fún òun láyé kóun ò lẹ́yìn máa tọrẹ Allahu akbar. bàbá kan bẹ́ẹ̀ nígbà tá a fi wà ní tí mo fi gbé family house a kéré gan gbogbo wa yányá láàárọ̀ a lọ sílé bàbá wọn yóò wá fún wa bí sísì nígbà wọn bí pẹ́yìn yóò sà fún wa ní owó dé bàbá táwọn ń wí yìí ti lé lọ́gọ́rùn-ún ọdún kò wá fọ́ lójú wọn ò máa kò gbé di létí. kò di létí nígbà náà láti gbà náà mo ṣe wọn àbáwọn pé tó bá kásùbà tán yóò dúró ní mọ́sálásí sí ṣùrù kó fi yọ ni dìsí Allahu àsìkiri ò sì akbar. parẹ́ dòní bàbá ń bẹ dì sí ẹ àní ọ. àsìkiri ò parẹ́ dòní ìfẹ́ máa dá kọ́kọ́ má dàbí pé nígbà tẹ́yìn pa sẹ́yìn dé bọ́lọ̀ ń ti lóhun ó ṣe bí tí ì ṣe bẹ́ẹ̀ nù náà ní í ṣe. bí tí ì ṣe nù ẹ̀kọ́ kejì nù tí ò bá rí bẹ́ẹ̀ ìjọ tó lọ́run àwọn màláíkà tó wọ́n fà níbi Ibrahim ẹ má bínú pẹ̀lú mi tí mi lọ tẹ́mi bá rí yín bẹ́ẹ̀ mo máa tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn máa ń gùn mí ju àsìkò lọ Allahu akbar. torí bẹ́ẹ̀ yìí ṣe máa béèrè lọ́wọ́ yẹn ẹ béèrè débi pé bí ìgbà téèyàn fẹ́ gbá gbogbo tí bẹnu yẹn jọ pé ẹ á ti jáde ẹ ti síta káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ kálí bẹ́ẹ̀. kẹ́kọ̀ọ́ mbẹ́ ẹ wò ó ìjọ tọ́lọ́run náà nẹ́bí tọ́lọ́run náà màláíkà wá Náà. ọ̀dọ̀ náà Ibrahim kan lọ́run náà màláíkà sí Allahu akbar. kò rán wá bá wọn nítorí àwọn náà sọ nínú Al-Qur'an wípé Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an wípé ńgbà tá nẹ́bí Ibrahim táwọn bá lálejò ó wá ṣe wọn lálejò náà. n tó pa ẹlòmíì kú ní àìlè fi tọrọ lẹ̀ kò jó gba mílíọ̀nù Allahu akbar. ọláhùn sí rẹ̀. bàbá ẹlòmíì ní àwọn débi wípé bẹ́ẹ̀ bá rí ẹ̀sùn fẹ́ mú lówó gbogbo owó tá a bá ti ní ẹni tí ó sì ná kò lè rí. bàbá mi ṣe ká sòdodo fúnra wa náà. gbogbo ẹni yòówù tó bá ní 100 million lákàntì ó ti ní kọjá ní tí ń ṣe ó ti ní kọjá ṣe rẹ̀ kódà kéèyàn jẹ́ lọ́yà kódà kó jẹ́ ẹnjìníà iṣẹ́ tó gba 10 million lórí iṣẹ́ kan ṣoṣo ó ti yé. lọ́yà bí rẹ̀ lè gbà kó gba 10,000 bẹ́ẹ̀ ni. so definitely o ti ní kọjá iṣẹ́ tó ṣe wà á ná fọlọ́wọn ọba tó pè wọ́n dá sọ́rọ̀ torí irú àwọn tí ò níhun ni wọ́n ṣe ní. ni wọ́n ṣe ní ẹ lè wò níjọ́ta tí wọ́n dọ́dọ̀ ní Ibrahim deadly mission lọ́lọ́run wọn kìí ṣe wọn ò bẹ́ẹ̀ wà ọlọ́run wa ni ẹ lọ bẹ̀ wò èmi mo rí ní tí ń ṣe ẹ̀yin náà lè fojú rí. Ustaz Ànábì wa Ibrahim tó ṣe sábàbí bá a ṣe ń ṣe iléyá yìí àwọn ẹ̀kọ́ kan ń bẹ tá a rí látàrí pípa tó fẹ́ pa ọmọ rẹ̀ ẹyọ kan ṣoṣo tó bí àti bàbá Ànábì Ibrahim àti ìyá tó jẹ́ ìyàwó rẹ̀ àtọmọ Ismail yìí wọ́n demonstrate ìgbọ́lọ́wọ́ ọba gbọ́ púpọ̀ èyí ò la fẹ́ kẹ́ ẹ fi hàn àwọn aráalé kán lè mọ̀ pé àkàmọ́ pẹran jẹ lásán ẹ̀kọ́ kan lọ́lọ́run fẹ́ kọ́ wa ló fi ní kí nǹkan ṣẹlẹ̀ nígbésí ayé àwọn mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ ni bàbá. ẹ sọ tẹ́nì kọ̀ọ̀kan. ṣe rí ìwásáyé ọmọ òun ni mo fẹ́ trace débẹ̀ lọ. ìwásáyé ọmọ òun ìwásáyé ìgbàfà fọlọ́hún fi ń ta ní fi ṣe sàárà fọlọ́hún ńlọ́lọ́hún fún ọmọ òun sẹ̀sán ẹni ó bá fẹ́ lẹ́yìn náà kó máa ṣe sàárà.
Allahu akbar. ó ti yé báwọn Naam. ọmọ wa dé Naam. ìgbà tó máa dé àdánwò pin kí làdánwò tó tún kù òun ni wípé ìní àrọ́ fíìmù mọ̀nẹ́mì àní àdùbàhùkà Tọ́ mo mọ̀ rí wípé mo pa ọ́ mo dú ọ̀fà Ismail. ìwọ Ismail ọ̀rọ̀ kan bẹ láàrin bẹ̀rún tí ò ní dùn mọ́ mi kí n fò Wọ́n ti yé. ṣé kí n sọ Ẹ sọ. ìyá tó bí Ismail nù obìnrin mélòó ló lè gbà fa irú èyí tí ìyá òun gbà bí mi ẹyọ kan tó bí ó yẹ kó já sí pé lẹ́nu. àtàrúgbó àtòmídẹ́ àtòmíkè àtàgbà tí wọ́n máa ń gbọ́ ètò Wà Muslim media yìí. yìí ó yẹ kí wọ́n rẹ̀ kọ̀kọ́ kí lọ́kọ̀ rẹ̀ ṣe fún ọ tó fi deserve ìpè èyí ọ̀tọ̀ ní country tí wọ́n ń gbé èèyàn wá gbé obìnrin kú òun bẹ̀ ń gbé lọ bò mí fílẹ̀ síbẹ̀ kú òun bẹ̀ inni askantu min dhurriyyati bi wadi ghairi dhi zar'in inda baytika al-muharram Naam. mo fi ọlẹ̀ pẹ̀lú oyún o síbẹ̀ ọlọ́run kó mójútó Ọlọ́run kó mójútó ọ. ṣé family house Èmi wọ́n tó fi wọ́n lọ síbẹ̀ náà. ẹ sì fẹ́ ṣe rire báyìí lẹ wá fèmí lẹ̀ sí family house lẹ́yìn wá lọ lè gbé 2 bedroom ẹ wo ìgbàfà tó tán yẹ́nyẹ́ ni mo fi sọ fún wa pé tàbá ń sọ̀rọ̀ iléyá ìgbàfà ìgbàfà fọlọ́run wá débi wípé a fẹ́ pa ọmọ yìí àwọn ànábì ọlọ́run bọ́lọ̀ ṣe máa operate pẹ̀lú wọn ni pé gbogbo àlá tí wọ́n bá ti lá wá yìí ni àwọn ilé aládìka alálà tí ò ní túmọ̀ ìmọ̀ àtàwọn ní òkè mo ọya pa ọmọ rẹ̀ ó sì sọ fún ọmọ ẹ wo ìgbàgbọ́ alákọ̀ọ́kọ́ nù ọmọ náà wá ní ya abat ilẹ̀ bàbá mi if alimatu umar gbogbo ntọ́lọ́wọ́n ọba rẹ bá pa ọ́ láṣẹ. ẹ wo òun ní ìní ara fílímù náà mo rí lójú oorun mi ìgbà tó ọmọ wa fẹ́ sọ ọmọ wa ní if alimatu umar ṣe ní tí wọ́n pọ̀ láṣẹ. Allahu akbar. alákọ̀ọ́n ọmọ òsì sá lọ. sátẹ̀jídùn ní insha Allahu mina sọ̀bìrì. ìyá ò ṣépè lọ́kọ ìyá ò ṣépè lọ́kọ nítorí kò sínú tàn wípé ìyá tó bí Ismail tó wá bímọ mi kò sí. ọmọ ẹyọ kan ṣoṣo káwá fi sọ̀kọ̀ ìbá ní kọ́ ọmọ ìbá lu ọmọ tẹ̀ ń lè kí lọ́lọ́lẹ̀ ń wọn àfáà ní èpè èpè tó sẹ́lá àfáà ń jọ kan ṣoṣo kọ́ mọ́ gbèpè ní ìmọ̀ tí èkún èyí ò tó. ó ti tó. alumadu Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀kọ́ tá a rí mú ń bẹ̀ ni wípé ìgbàfà ó gbọ́dọ̀ gba ọ̀nà márùn-ún wa náà. kí n kúfẹ̀ kan summarize ẹ̀. ok. àkọ́kọ́ ẹrú máa fi steering ayé rẹ̀ lẹ̀ fọlọ́n kó máa ń darí ẹ̀. Allahu akbar. tó bá ti sọ tó wù ọ́ fọlọ́run. ọlọ́run tí mo fẹ́ ni tí máa ń gbé gbọ̀nà mí ibi tó ń bọ̀ náà ní ló wá já sí ibi tó fẹ́hùn náà ní bọ̀ wá já sí. ṣe sùúrù. ṣe sùúrù látàjà mákàjú. ẹlẹ́ẹ̀kejì òun ní ìgbàfà fọ́kọ. ó di méjì. gbogbo ẹni tí ò bá fẹ́ lálàsí káyìn kó lọ gbàfà fọ́kọ. ìdínà tọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin máa fi káyìn ọkọ wọn nítorí pàṣírí tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó àṣírí ni Ọlọ́run máa tún lẹ́yìn ikú ọkọ ni. Allahu akbar. ẹlẹ́ẹ̀kẹta òun ní ìgbàfà ọmọ fún bàbá. Allahu akbar. tí bàbá rẹ bá sọ fún ọ pé kí mo fẹ́ kó o ké bó tilẹ̀ já sí pé ó da kéèyàn ó kàwé tó wá ní ìfẹ́ kó o kàwé ilé kí ó lọ tó o bá tẹ̀ láṣẹ bàbá rẹ yóò ṣe. ìwé tó fẹ́ kà náà Ọlọ́run padà provide opportunity bó ṣe ṣe fún ọkọ nígbà tó ti dún bàbá rẹ nínú lórí tí ń fẹ́. àwọn ilé mi ìbẹ̀wò bá ti parí Al-Qur'ani òní lọ secondary school. bẹ́ẹ̀ ni. kọ́dà àwọn ilé mi primary ni ó bá ti parí Al-Qur'ani òní wọ primary school Ọlọ́run sì fa àlùbáríkà sí i n ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ni pé àgbàfà fáwọn tó bí wa. inú àìgbàfà ẹ wo kọ́mítì tẹ̀ ń ṣe ìmọ̀ bọ́yá iná rẹ̀ ń sọ níjọ́ òní ìwé mo sì gbó kan yín bẹ̀ ní ti àtúnṣe yídì. bẹ́ẹ̀ ni chairman náà ló bá mi sọ̀rọ̀ nígbà tí à ń ṣètò lọ́wọ́. ìbéèrè tó yẹ ká béèrè ni wípé sẹ́yìn ní sẹ́yìn. Allahu akbar. ìbéèrè tó yẹ ká béèrè ni pé ṣé bàbá àti yẹn mẹ́bìnú pẹ̀lú gbọ́dọ̀ fún wọn lò ṣé wọ́n ní 1 plot ń bẹ̀. bàbá wọn bá lọrin mẹ́tàbà tí wọ́n ní ẹ ṣe èló ni ó máa mú wọlé fáwọn ní revenue. Allahu akbar. ṣé bí ìgbọ́rọ̀ sáwọn bàbá wọn lẹ́nu gẹ́gẹ́ bá débùrọ̀ wọn ti pa wá láti ilẹ̀ wípé tẹ́ ẹ bá sìn kankan lẹ́yìn mi ò fà látẹ̀mùtunna illa wa antum muslimun bí mo ti jẹ́ ìní ẹ̀jẹ̀ o. Allahu akbar. gbogbo ọmọ mùsùlùmí ti ń lọ bò mí òun sọ fáwọn bàbá rẹ wípé ẹnu wọn rùn. Allahu akbar. inú ẹ̀kọ́ tá a wá rí múnú léyà òun ní ẹ̀kọ́ sàárà gẹ́gẹ́ mo ti wí lẹ́ẹ̀kan. Allahu akbar. ẹ pẹ́ran máa wà dájẹ́ lan yanala Allaha luhumuha wala dima'uha. èmi ọmọ ẹ̀ mú jẹ́yìn nídìí ẹran walakin yanaluhu taqwa minkum ìbẹ̀rù Ọlọ́run mo nídìí mẹ́ tó o bá ní owó tó o lè fi gba àgbo ẹyọ kan tí ó jẹ́ bí 1.5 million wọ́n tàbí 1.5 million ẹyọ kan bẹ́ẹ̀ni wọ́n tàbí 1.2 million ẹyọ kan ra àgbo bí 200,000 wá ara màlúù ẹyọ kan gba àgbo oúnjẹ ọdún
ó ti parí ya kọ́dà ọjọ́ kejì ọdún ọ̀pọ̀lọpọ̀ àwọn jùmọ̀ sọ pé inú ọdún ọwọ́ apá màálù ńláńlá tó níjọ́ kejì wá má pin bàbá ń dùn bọ́nà ògùn mi lówó yìí bá kọ́ àwọn èèyàn bí wọ́n ti ń nà ẹ pa màálù kalẹ̀ bàbá ẹ wàá jókòó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wàá pe ọ̀kan náà àwọn tó ń jẹ́ tálíkà nù lé bá mẹ́ran wọn ìsàsùn rẹ mo ti fẹ́ jẹran ẹ worú dùnú sẹ́ni tí ò níran kan pẹ́ lè báwọn sọ̀rọ̀ tẹ wá ní kó mẹ́ran wa wọ́n bá ti wá mú wa wo ẹ mójútó ẹran ẹbí mi náà mú kíní o ẹbí mi náà bú kíní o kí gbogbo wọn fíìlì wípé èèyàn ni ọ. gbogbo àwọn èèyàn tí ọba jàǹfààní tẹ mọ̀ pé wọn ò ní di nǹkan ọdún. kí ló ń bọ́ lọ́sẹ̀ lẹ́ran sí. níwọ̀n tó nígbà tí yóò lọ́pọlọ ni wọ́n sì bọ́ lọ́sẹ̀ lẹ́ran. bàbá bó ti jẹun. ẹ ṣé púpọ̀ ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin ọdún iléyá tí à ń palẹ̀mọ́ fún ní ètò gbé wa lọ bẹ̀ ní alẹ́ òní afẹ́kẹ́ mọ̀ pé Ànábì wa Ibrahim alayhi salatu wa salam Ọlọ́run fojú ọmọ pọ̀n àtòun àti ìyàwó ẹ̀ wọ́n sì ti fẹ́ ọkọ ti kọjá 80 ìyàwó náà ti fẹ́ wọ 80 kó tó wá di pé Ọlọ́run dá lóhùn pẹ̀lú Ismail ó ṣàṣẹlẹ̀ pé Ọlọ́run jẹ́ kí Ànábì wa Ibrahim pé ìgbà tí ń béèrè ọmọ yìí ó sọ pé ntọ́ ọba ní fọmọ yìí ṣe kọ́dà bó ní fi jọ́sìn fún ọ yín fi jọ́sìn èyún náà lọ́lọ́run wá rán Ànábì wa Ibrahim létí tó wá pe Ismail pé mo mọ̀ ṣe lérí kan fọlọ́run ó sì dàbí ẹni fọlọ́run ti pè mí pé kí n mú lérí mi ṣẹ mo fẹ́ fi ọ jọ́sìn fọlọ́run ọba ní kó ṣe tí ọba bọ́lọ́run ọba rẹ̀ ṣàdéhùn ntọ́lọ́run bá pọ̀ láti ṣe àwa rí i pé Ànábì wa Ibrahim ọ̀rẹ́dì àti pọmọ rẹ̀ kan ṣoṣo tó bí ní ìgbà fọlọ́run ọmọ rẹ́dì àti lè pé kí bàbá àwọn mùsùlùmí àti kú kó pa àwọn bọ́ bá ṣe pé ntọ́ba rẹ̀ pa aláṣẹ ni ìyàwó ní àlọ́ba kan ọba tó dá wa náà ní ntọ́ba ní àṣẹ náà ni ọkọ wa múra àti ṣe kọ́lọ́n tó wá fàgbò rọ́pò àgbò ọjọ́ náà tọ́lọ́n fi rọ́pò làáfin wa ń paléyà lónìí amẹ́kọ̀ọ́ta afẹ́kẹ́ ẹ̀kọ́ ń bẹ̀ náà ni dókítà ti sọ fún wa yẹn yìí pé èèyàn máa gbà fọlọ́run ni èèyàn máa gbàfà fọlọ́run ni ọ̀kan nìyẹn ntọ́lọ́n bá fẹ́ lèèyàn máa ṣe ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì ni pé bọ́ ọba ṣàdéhùn rí ipò mú ṣẹ ẹlẹ́ẹ̀kẹta ọmọ ni ọba àjọkùnrin ọba àjọbìnrin àṣẹ ìyá rẹ àṣẹ bàbá rẹ má dà kọjá má tẹ̀lé ìyàwó ni ọlọ́dẹ̀dẹ̀ ọkọ tẹ̀lé àṣẹ tọkọ bá pa ntọkọ bá lóhùn fẹ́ ni kò máa ṣe tọkọ ń bá ń ṣe tí wò ó fẹ́ wá bó sì sí ti ọkọ rẹ dáhùn tó ṣàlàyé fún pé nǹkan báyìí tẹ̀ ń ṣe ń dùn mí ọkọ náà mọ̀ bí ó ṣe ṣàlàyé fún ọ tí ò ní máa bí ọ nínú mọ́ so níta afẹ́kẹ́ bá a ṣe gba ayé rẹ ní Islam wà fún so ká máa fọdọọdún rárá wa létí irú nǹkan yìí ńlọjà máa pa iléyá àti pé ká sì tún máa ná owó wa àtàsìkò wa àti ntọ́lọ́run bá bùn wa láti lè fi ṣe sàárà fáwọn èèyàn ká lè bá a rí ojú rí Ọlọ́run bó bá rí bẹ́ẹ̀ iléyá tó kọjú sí wa tá a kọjú sí Ọlọ́run jẹ́ àfẹ̀mí ṣe ká ṣe pẹ̀lú àlàáfíà ká ṣe pẹ̀lú ìdùnnú ká ṣe pẹ̀lú istijaba àwọn oore tọ́lọ́run tá a ti ń tọ́ lọ́dọ̀ Ọlọ́run kò ṣe fún wa tipẹ́tipẹ́ tí ètí ṣe Ọlọ́run kò fèrè tá a fẹ́ ṣe yìí Ọlọ́run kò fi ṣe fún wa èyí tó ti ṣe tó ti gbà nínú àdúrà wa Ọlọ́run má dá a padà láì gbà mọ́ ustaz wa Dr. wa Ibrahim Abubakar tí a gbà lálejò lálẹ́ yìí iṣẹ́ tí wọ́n ń ṣe yìí Ọlọ́run jẹ́ wọn ó ṣe pẹ́ o àwọn láàmà lórí rédíò wa Albarka FM nílùú Gama kọ́lọ́n jẹ́ kárí yín pẹ́ gbogbo orí rédíò náà là á sì tún gbọ́ yín kọ́lọ́n jẹ́ kẹ́ ẹ ṣe pẹ́ kọ́gbà lẹ́sìn àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo àwọn tí ń wò wá tó ń gbọ́ wá kọ́lọ́n jẹ́ kí bùkátà wa kó bíyà ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only.